A kú dédé àsìkò yìí, mo kọ́kùnrin mo kóbìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí, àánú Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀, ojú yín ò ní fọ́, etí yín ò ní di, àní rí gbé sọnù bí kìí ṣe bí ọmọ. Kí ni mo fẹ́ kọ́ wa lénìí? Ó ní àgbo ọ́sà tí a mọ̀ sí ọgbẹ́ inú. Ẹlòmíì ti náwó sórí ọ́sà yìí, ṣùgbọ́n owó ò yọ, iná ò tán lásọ, ẹ̀jẹ̀ ò tán lè kánná. Ẹni tó bá ní ọ́sà, nǹkan kékeré náà ni, ẹ má jẹ́ á dààmú jìnnà, ẹ mọ̀ tá máa lọ wá ni. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe sórí YouTube channel wa, ẹ ṣé o. Ẹ̀yin tí ẹ follow wa lórí Facebook page wa, ẹ ṣé àdúpẹ́. Àánú Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀. Ojú tí ẹ fi ń wò ojú náà ní fọ́, etí wa ò ní di, ọwọ́ tẹ́ fi ń share, ọwọ́ tẹ́ fi ń like, ẹ ní fi ọwọ́ yín gbé ọmọ sí. Ẹ̀yin tẹ́ fún wa ní ẹ̀bùn lórí ètò yìí, àpò sásá múra kì í gbẹ, ẹ ní wá owó tì láṣẹ Ìdùmarè. Nílẹ̀ lẹ bá wà ní, lókè òkun lẹ bá wà ní, gbogbo yín pátápátá, ọwọ́ yín báyìí lẹ fi gba ẹ̀tẹ́ yín. Bí a pé lókè òkun lẹ wà, ẹ kẹ́rù wá bá wa, gbogbo ṣe ń jẹ́ ti Elédùmarè. Àwa tá wà nílé náà, àní ti lérò kúrò dé, àní tòde wọlé, olùgbòdo ayé kò nílò fún àjò. Ẹni tó bá ní ọ́sà tí a mọ̀ sí ọgbẹ́ inú, báwo la ṣe ń tọ́jú ọ́sà tí a mọ̀ sí ọgbẹ́ inú? Òun náà ní eléyìí. Bá mi lọ wá ọ̀gẹ̀dẹ̀ abo tó bá pọ́n dáadáa, ẹ bá mi wá, àti ewé kan tí a mọ̀ sí ewé bòtújẹ̀. Bòtújẹ̀, òun náà ni wọ́n ń pè ní ewé ìyálóde, òun náà ni wọ́n ń pè ní ewé làpálàpá. Bá mi wá làpálàpá pupa àti làpálàpá funfun àti ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì tí a mọ̀ sí ọ̀gẹ̀dẹ̀ abo tó pọ́n dáadáa. Báwo la ṣe máa ṣe? Ẹ jẹ́ bá mi wá ewé yìí kó pọ̀ dáadáa, bá mi sànù, ẹ kó sínú pot. Lórí làpálàpá méjèèjì yìí, ẹ jẹ́ ká sànù, ká kó sínú pot. Àti ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì, ní bó èpo ara ẹ o, tepo, ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì tó bá pọ́n ni o, ẹ kó sínú ẹ̀, bá mi bu omi sí i, ẹ jẹ́ kí a sè é kó jiná. Tó bá ti jiná, ẹ jẹ́ ká fún, ṣe rí sáfìtì tó wà lára ẹ̀ yẹn, á da sáfìtì yẹn nù ni. Ṣé a ti fún, a ti da sáfìtì yẹn nù. Ṣé rí omi yìí, a máa lo omi nígbà mẹ́ta, ṣọ́ọ̀tì kan láàárọ̀, ṣọ́ọ̀tì kan lọ́sàn-án, ṣọ́ọ̀tì kan ní alẹ́. Fẹ́ni tó bá ní ọgbẹ́ inú, táwọn olóyìnbó ń pè ní ọ́sà ni o. Eléyìí ò ṣiṣẹ́ fún nǹkan mi o, ọ́sà nìkan òun ló ṣiṣẹ́ fún tí a mọ̀ sí ọgbẹ́ inú. Ẹ gbìyànjú ẹ jẹ́ kí a ṣe, kí ẹ fún ilé lábọ̀, ojú òní tì wá. Ẹ dákun má gbàgbé láti share program yìí, mo fi Ọlọ́run ọba bẹ̀ yín, ẹ dákun bá mi share program yìí kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Ojú tó ń wò mí, ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́, ẹ ní ṣe àṣedànù. Ẹ dákun mo bẹ̀ yín, mo fi Ọlọ́run ọba bẹ̀ yín, bá mi share program yìí kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Ẹ lè fẹ́ pè mí, nọ́mbà tí ẹ máa pè mí sí, òun náà ni 08039336675, 08039336675 tàbí 08135035198. Nọ́mbà tí ẹ máa pè mí sí nìyẹn. Ẹ dákun má gbàgbé láti subscribe sórí ètò yìí, bá mi share program yìí, ẹ bá mi like, ẹ comment, ojú òní tì wá o. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Aramide. Ká fi lè pàdé